àṣírí ti padà tú àṣírí àwọn aṣebi tí wọn ò fẹ́ kíran Yorùbá kó ní láárí. Àṣírí ti tú o. Ẹ wo bí àṣírí àwọn tó wà lẹ́yìn àìsàn tó ń ṣe Àsánì Ògògó àtọ̀pọ̀lọpọ̀ àṣírí òun lẹ máa rí wò lórí ètò yìí lónìí, lórí ètò kan tẹ́ pè ní tá a jọ pè ní àkókò àwọn wòlíì. Ta ló sọ pé ò ní sí wòlíì nílẹ̀ yìí? Wòlíì wà, ìwọ ló tí ì bá wọn pàdé. Lónìí tó bá lè farabalẹ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin, o mọ̀ pé wòlíì ń bẹ tí wọ́n ní pẹ̀lú owó orí irú wọn ò lè parọ́ fún èèyàn. Kí ni wọ́n tún fẹ́ láyé tí wọ́n tí ì ní? Bàbá yìí ti tú pẹ́pẹ́ àwọn tó wà ń di ọ̀rọ̀ Àsánì Ògògó, àwọn tó wà ń di ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tuntun Adeleke Adémọ́lá, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Gbogbo àṣírí olúkúlùkù ni wọ́n ti tú àwọn ọ̀tá kọ̀ọ̀kan tó wà ńbẹ̀. Eléyìí wà too powerful gẹ́gẹ́ bí àṣà ọ̀rọ̀ àwọn olóyìnbó. Ó lágbára kọjá bẹ́ẹ̀. Bá ń farabalẹ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin. Ìyẹn ni bàbá wa, bàbá aládùúrà Ìtàròǹbí tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Másokúnmọ́. Bàbá tú pẹ́pẹ́, bàbá ọ̀la gbogbo ọ̀rọ̀ ń pọ̀ pa wípé tó ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀. Kírú nǹkan báyìí kó máa ṣẹlẹ̀, ohun tó lúwa wìrì pẹ̀lú solution, ìyẹn ni pé ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni àti ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin tọ́rọ̀ kàn pátápátá, gbogbo ẹ̀yin ló kún fọ́fọ́fọ́. Bàbá tó wá fún wa níṣẹ́ àmúrelé léyìí tó yẹ kẹ́ ẹ bá lọ bá wòlíì àbẹ́ bá láàfáà àbẹ́ báwọn bàmí adáhunṣe tí wọ́n lè gbowó lọ́wọ́ yín. Bàbá tún wá yọ̀ǹda ẹ̀ fún yín pé ẹ lọ ṣe léyìí lọ́fẹ̀ẹ́. Wọ́n yìí sábà ju orú nǹkan bẹ́ẹ̀ sórí atẹ́gùn bọ̀. Bàbá ní Olúwa ní kó wọ́n yọ̀ǹda ẹ̀ fún yín. Bẹ́ẹ̀ ni tó bá farabalẹ̀ wo fídíò yìí lórí, ó wá láǹfààní àti pẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ bàbá wa, bàbá aládùúrà Ìtàròǹbí, láti béèrè ìbéèrè àbí kí wọ́n bá ọ gbàdúrà àbí kí wọ́n bá ẹ fi ẹ̀mí sọ́nà lórí ohunkóhun tó bá dàbí polú ọ lójú. Bákan náà Másokúnmọ́ Foundation, Másokúnmọ́ Charity Foundation á kó jáde ní ọjọ́ 4 oṣù tí ń bọ̀ yìí. Ìwọ náà lè láǹfààní àti darapọ̀. Ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá kẹ́ ẹ bá bàbá sọ̀rọ̀ lórí ẹ̀. Kí lo ní tó fẹ́ fún wa? Oúnjẹ ni àbáṣọ, àbóhùn nìkan àbówó, gbogbo ẹ̀ ẹ béèrè lọ́wọ́ bàbá. Wọ́n fún yín ní ẹ̀rọ àpò kówó sí, ìyẹn ni bank account tẹ́ ẹ máa bá wa sanwó sí fún gbogbo ènìyàn. Nítorí ẹ má gbàgbé ìwé mímọ́, ó ní tọ́jú opó ṣèrántí aláìní bàbá. Gbogbo àwọn èèyàn yìí ni nǹkan yìí wà fún. Másokúnmọ́ Charity Foundation. Ẹ wò ó, ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin náà kópa ń bẹ̀. Ẹ má jẹ́ gbà yín lásìkò, ẹ jẹ́ ń farabalẹ̀ gbé yín lọ sọ́dọ̀ bàbá aládùúrà Ìtàròǹbí tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Másokúnmọ́. Kí bàbá ó tú pẹ́pẹ́ kójú ti àwọn ẹlẹ́sìn, àwọn tó rò pé kẹ́sìn ó ṣẹlẹ̀ káyọ̀ ó sì dé. Ọ̀yá ẹ̀ǹṣó ń bẹ̀, òun rèé, eléyìí le jù, ó kọjá òye mi. Farabalẹ̀ wo fídíò yìí. Tó bá jẹ́ gbà àkọ́kọ́, rí i pé o bá ń subscribe sí channel yìí. Bẹ́ẹ̀ ni ẹ bá mi share, ẹ like, ẹ jẹ́ kó wọ̀ gbòòrò ayé lọ. Ẹ ṣé, ẹ̀ǹṣó ń bẹ̀. TV Pavilion ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ọmọ Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń wò wá. Bàbá ẹ kú déédéé àsìkò yìí. Ó jàre. Ẹ bá ń fún àwọn èèyàn ládùúrà nínú ilé. Lórúkọ Jésù àti Ọlọ́run yóò gbàgbọ́. Ó ní bógún ayé lọ. Àmín. Ogun kò ní jàlélẹ̀ Yorùbá o. Àmín o. A ní rísà gírígírí. Àmín. Gbogbo ẹ̀yin wà nílùú òyìnbó ní diaspora gan tí ń pè. Ẹ ní sunkún wálé. Àṣẹ o. Àmín o. Ẹ̀rín rẹ̀ fi débẹ̀ ẹ̀ ní fẹ́ kú kúrò níbẹ̀ o. Àṣẹ. Àmín. Ṣé máa kéré oko wálé lágbára Olódùmarè. Àmín. Olódùmarè. Ṣé o ṣe òun rè sí yín lọ? Ṣó máa dúró tí ẹ ní bófo padà wálé. Àmín o. Ẹ má jìra yín lẹ́sẹ̀ o. Ẹ má jìra yín aráàlú òyìnbó. Ẹ má jìra yín lẹ́sẹ̀. Ṣé kẹ́ ẹ ṣera yín, àkókò ìṣọ̀kan ti dé o. Ṣé kẹ́ ẹ ṣera yín lọ́kàn o. Kádé eré pọ̀ wọ̀ ń kú wọ̀ ń lè dá o. Ẹ má wá ṣubú ara yín o. Ọlọ́run adé dúró tì yín o. Ẹ̀yin aráàlú òyìnbó, ẹ má wá ṣubú ara yín o. Ẹ má jìra yín lẹ́sẹ̀ o. Ìjì lẹ́sẹ̀ pọ̀ jù lọ́dọ̀ yín o. Ẹ má sáré ẹnì kejì yín níbi. Àwọn náà gbọ́. Jésù Olúwa wa o. Àmín. Àmín.
ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn nínú àdúrà àmà bàbá àti àwọn ọ̀rọ̀ ìkìlọ̀ ó tún ti wáyé níbẹ̀. Ẹ wá já bàbá yẹn nítorí ìjọba àsìkò. Bàbá mo tún kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú déédéé àsìkò yìí. Ọ̀rọ̀ kan ń lọ káàkiri nílẹ̀ Yorùbá pàápàá jùlọ lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti gbogbo àwọn ọmọ Yorùbá, àwọn ọba Yorùbá. A gbọ́ wípé àwọn ọba Yorùbá pinnu láti fi olóyè Sunday Adéyẹmọ pẹ̀tọ́ ó kájú ẹ̀, ó yẹ kó jẹ oyè olórí ogun, pé olórí ogun yìí tún yàtọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò. Eléyìí tí wàá mú ìbínú wá láàrin àwọn kan, àti ẹ̀gbọ́ pé láàrin àwọn ọba míì náà gan sọ pé rọ́ kankan, àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, olóyìnbó sọ pé majority carry the vote. Ẹ dákun, gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, kí lẹ rí sí ọ̀rọ̀ olóyè dé kò dé yìí fún olóyè Sunday Ìgbòho? Ṣé kó jẹ́ àbí kó kúkú filẹ̀? Bàbá mi ó ti jẹ́. Ó ti jẹ́. Ọ̀rẹ́ èèṣọ lórí ogun yẹn nìkan ni máa Ọlọ́run sọ mi pé oyè kan tí wà ńlẹ̀ Yorùbá ó ti pẹ́ ńlẹ̀, ó ti lọ kọrin kése. Ọjọ́ pẹ́. Ọjọ́ ti pẹ́, ó tún máa jẹ yẹn náà. Mo pè nígbà kan kó má joyè o, kó má joyè. Ẹ má kí mo sọ báwọn. Nítorí mo fẹ́ kẹ́ gúnlẹ̀ ní kí n tó ràn yín. Mi kó má joyè o. Ṣẹ́róyè léèṣe síbí ó ní ẹlẹ́rìí alámúgarò fẹ́ fi jẹ́. Síbí wàkàrà ló máa fi jẹ́, èdè ní ijó lẹ́rú. Síbí wàkàrà. Ṣọ́nà pé yẹn tó bí. Bẹ́ẹ̀ni. Torí Olúwa ń sọ fún mi pé òun ò fi ṣe é. Olúwa sọ bàbá. Àbò olóòtú rán pé ọjọ́ ìwọ̀n. Gbogbo ẹ̀ náà ni àtolóyè àtolóòtú. Nígbà Ọlọ́run máa yọ àwọn ọmọ Ísírẹ́lì lóko ẹrú. Orin mú sọ ẹ̀ máa dá kátàkátà lẹ̀ o. Olúwa sọ pé Mósè sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé wọ́n gbọ́dọ̀ fẹ́ ìyàwó ní Íjíbítì. Wọ́n gbọ́dọ̀ lọ́kọ líbẹ̀ o. Torí wọ́n máa kó wọn ní sínú ẹ̀sìn àkàtàkìtì o. Kàn án dẹ̀ mú ẹ̀kọ́sẹ̀ iwájú Ọlọ́run. Ìgbò wá ṣe dẹ́kàsà. Olúwa bá ní pé kí Mósè lọ fẹ́ ìyàwó nílẹ̀ Íjíbítì. Ẹ̀ṣẹ̀ bóun ló ní kó máa fẹ́ tẹ́lẹ̀. Ta ló bá bọ́lọ́run rè jọ? Ṣé wọ́n rè ń sin lọ́wọ́ abọ́lọ́run rè ń sin ẹ́? Ìbéèrè ńlá nù. Ta ló fẹ́ ṣàlẹ̀yìn ọ lè máa bèbè lọ́wọ́ Ọlọ́run? Ààrẹ bàbá mi yí ẹ pé kí n má ẹ̀yìn rẹ̀ rán mi ànímọ̀ ní kí wọ́n lọ fẹ́ ìyàwó níbẹ̀ kó lè mọ̀ ṣe wọn. Kó má ṣírí wọn. Olúwa tẹnu mi sọ pé kó má gboyè. Ṣùgbọ́n lẹ́sẹ̀yìn Olúwa sọ fún mi pé kókó bèbè lọ́wọ́ Ọlọ́run ni o, kó bèbè lọ́wọ́ àwọn wòlíì babaláwo aláàfà kán bá yẹ̀ wò. Tí wòlíì bá sọ tirẹ̀ Ọlọ́run mẹ́ta lọ́kànra wà ń sìn, àbí bẹ́ẹ̀ kọ́? Bá wà. À ń sọ Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́. Bá wà. Kó bá bèbè lọ́wọ́ bàbá, kó tún béèrè lọ́wọ́ ọmọ, kó béèrè lọ́wọ́ ẹ̀mí mímọ́, ẹbí ìmọ̀ yẹn máa fi ṣẹ̀mí mímọ́ o. Kó béèrè lọ́wọ́ ẹ̀rìndínlógún ọ̀pẹ̀lẹ̀. Kí yẹn ó dúró gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́. Wọ́n bá jẹ́ ẹ̀rù kan fi ṣe. Kí yẹn bá sọ wọn pé kàn jẹ́, ṣé ẹ mọ̀ pé fáwọn ní sọ pé kó ṣe nǹkan kó má lè tutù. Ó ti dandan. Ọ̀pẹ̀lẹ̀ ní balẹ̀ ọmọ àríwí. Àrọ́ tí o ṣé ẹ mọ̀ pé ọ̀tọ̀rẹ́ babaláwo, ọ̀tọ̀rẹ́ àwọn èèyàn ń rúbọ bẹ́ẹ̀ mi ṣe mọ́ o. Ọ̀tọ̀rẹ́ àwọn èèyàn ń dáfá bí wọ́n bá ń dáfá ọ̀tọ̀. Mo lè máa pé kàn rúbọ, ẹni rúbọ ọ̀tọ̀, ẹni rúbọ ẹ pé nílé èmọ̀ ògbó, ẹni ń jó oògùn ọ̀tọ̀, ṣùgbọ́n ṣe àfọ́ gbogbo rẹ̀ mọ́ra wọn. Ẹni kan ìbádáfá náà rè máa gbẹ́bọ, òun rè máa ṣiṣẹ́ ìṣègùn.
ọ̀bẹ kẹ́kẹ́ bá dọ̀dọ̀ mẹkáníìkì ìtumọ́tò sí ẹni ń ṣe iná apò òun mẹkáníìkì bẹ́ẹ̀ ni ẹni ń ṣe bátìrì yóò lòun fọganáísà. alóhùn fọgá wọn bá dá gbogbo ẹ̀rù orí ẹ̀ńjìn àdàrú ó dórí ó ní mọ́tò kó bèbí lọ́wọ́ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta pé bàbá má sọ pé àsìkò àti ìjòyè ti tó. bẹ́ẹ̀ ni kìnìún bá lówó títí kó béèrè lọ́wọ́ ẹnì kejì kó lọ béèrè lọ́wọ́ ẹnì kẹta rè máa jẹ́ ní kẹrin ó pé bí lè sí kẹrin ta ló máa kẹrin. ìbébìrì kọ́kọ́ sọ pé kó lọ jẹ́ páàkókò yóò máa kọ́ lẹ̀ tí ó ti kọjá ṣé ó róye èèyàn ń pariwo ajagun láàrú kan ti gbé ọ̀rẹ́ òye Yorùbá kan sì wà ńlẹ̀ míì tún wà. Ọlọ́run sọ mí pé sọ ń bọ bẹ́ẹ̀ ni ń bọ ọ̀run malẹ̀ ní orúkọ yẹn o. Ọ̀ṣun sì ni wọ́n pe léyìí. èmi ò mọ̀ sún ìsàn. wọ́n ní ẹ wà nílé Ifẹ̀ ikú ti di òòṣà. tó ti di òòṣà tóun jẹ́ kẹ́ńkẹ́ tí ń pè é. èwo. Ìgbòho kí lẹ́ ń pè é. òòṣà náà là ń pè. òòṣà ni òun fúnra rẹ̀ òòṣà. àrẹ kó rè máa jẹ. ẹni kò bá dẹ̀ dùn mọ́. ó forí sanlẹ̀. ṣe kó forí sanlẹ̀ kó lọ di wáyà náà mú. yóò kú. àyà bá dẹ̀ máa bára ẹlẹgbẹ́ ẹ̀ lọ́hùn. tọ́ ọ̀rọ̀ rẹ o. ẹ̀yin yóò ọmọ yóò bá àtàtà ẹ̀tún gbọ́ lẹ́nu mi lẹ́ni o èmi rẹ̀ èèyàn gbàgbé olúwa rántí bàbá má sọkún mọ́ IKP fésibúùkù kùté prọfẹ̀ gbogbo èèyàn rẹ̀ ga èmi ò ga. bẹ́ẹ̀ni. lè máa ṣàjí Ọlọ́run pé kò ṣẹ̀dá mi ní gíga. àwọn èèyàn ń pè máa ń rẹ́ kí n máa sọ̀rọ̀ Ìgbò kí n máa sọ̀rọ̀ ní í ṣe Bíbélì sọ pé kí n tọ̀ àwọn èèyàn mi lọ. ó ṣe oṣù àwọn èèyàn mi jẹ́ Ìgbò. ó yà mí lẹ́rù olóòtú ẹ dúró jẹ́ kẹrí ìgbàlà ọjọ́ náà ti pé olóòtú. bàbá. kí mo sọ. ẹ lọ́jọ́ náà ti pé. òjijì ló máa bọ́ sí. mo sọ mí kàn bàjẹ́ kí Yorùbá lọ orílẹ̀-èdè Nàìjíríà èlé nísìmí o. ǹjọ́ Ajagun ńlá ti gbòde kan ṣe é rí òòṣà kó tún fọ́. òòṣà abo. ṣe é rí gúnú kókó tún jà. ń bo ni. kẹ́kẹ́ máa pamọ́ ọlẹ́rùn. bẹ́ẹ̀ni. àtàwọn agbódegba ọba. àtàwọn akéde ọba. àtàwọn akéde ọ̀ràn. àtàwọn jọba lójú. ọ̀rọ̀ ọba ìsọ̀rọ̀ sí lójú. ìjọba yìí kò bá dúró sórí ẹsẹ̀ tí wọ́n máa sọ̀rọ̀ lọ́wájú sọ̀rọ̀ lẹ́yìn. bẹ́ẹ̀ni. nígbà Adeleke wọlé èmi náà ń gbọ́ rẹ́ kan ti pé lọ́ba àwo òtún sọ mí. ó tún sọ mí. àyàn máa ní ọmọ káfíìrì. kò ṣe kó àwọn ọmọ ẹ̀ lọ. ọ̀rí. kọ́ lọ gbaṣẹ́ tó fẹ́ gbà fún wọn lọ́wọ́. kíde kí mo fún tí ìwọ ògbé àwọn akẹ́yàn tí ń pè. àwọn tàwọn. àwọn tàwọn tàní kókó wọn lọ gbó ṣàǹgíṣà. kọ́ńfù ni wọ́n ń jà lọ́hùn. ìwọ́n àwọn tó ń jà kọ́ńfù lọ́hùn. àwọn ikọ̀ tó kàn rè ń pera wọn ní mẹ́wàá. wọn tó kan Sunday Mose òun lọ lọ́hùn fi rán. ẹsẹ̀ ń tẹ̀lé kéde kú wọn lè rí pa. kó ṣàṣọ̀ra kó bá wá ṣó olóòtú. ṣé Ìgbòho máa gbọ́rọ̀ mi. ó kúkú ń gbọ́ kọ̀ gbọ́ bá. kó bá máa wá ṣe kó wá ṣètò. kó ṣọ́ra o. kí ló dé. àrẹ àwọn ẹnìkejì rẹ̀ rí pọ̀ lẹ́kọ̀ọ́. ọdẹ tí ń lo gbójò náà yóò ti dira lọ́wọ́. èyí tó máa fi ṣe ẹni ẹ wo olóòtú. bàbá. ẹni bá fẹ́ rárí dájú ọ̀rọ̀ mi kó lọ ka Sáàmù 83. kí ló sọ. sí 84. àwọn èdè mọ̀lùmọ́ Mósè. pé Mósè gbà tán máa kúrò lóko ẹrú. ó gbọ́ mú sọ jàre. mò ń gbádùn yín bàbá. ìgbà Mósè bá kúrò lóko ẹrú. àwọn ọmọ bàbá Mósè àwọn ẹbí Mósè. àwọn ọmọ Ísírẹ́lì náà pẹ̀lú ìgbógun tí o. àwọn náà ni. àwọn àgọ́ Édómù. wọ́n pọ̀.
tí wọ́n gbógun tì. ẹ wò ọ̀bọ ni wọ́n o wọn ò mọ nǹkan kan. òpè ni wọ́n o. òpè ni wọ́n o wọn ò mọ nǹkan kan. ọ̀rọ̀. Ìgbòho yọ lókèèrè wọ́n lọ kọ́rẹ́ dání. Àjànàkú kọjá ẹran àmúsolókun. ọ̀bọ ni wọ́n o wọn ò mọ nǹkan kan. wọn ò dá nǹkan kan mọ̀ ni. wọn ò mọ mẹ́wẹ̀ẹ́ rí. wọn ò mọ nǹkan iná kan. lé rẹ̀ di iná lé. wọn lọmọ ẹran kó máa yá gbẹ̀yìn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kó ṣàmà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbogbo ìgbà. kò sí wàhálà. ọ̀rọ̀ ẹ̀ náà sì ni. ọ̀dà bàbá ẹ̀yin èèyàn wa nínú ilé ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ yìí bàbá. tó ẹ̀yin èèyàn wa nínú ilé ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látẹnu bàbá wa bàbá Aládùúrà Ìtàròǹbí tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Má Sunkún Mọ́. ẹ gbọ́ nǹkan tí wọ́n ti ń bá wa sọ. àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi ẹ máa bá wa ṣíà ẹ̀ kó máa wọ gbòòrò ayé lọ. bákan náà ẹ̀rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé ẹ máa bá wa pè wọ́n. ẹ pè wọ́n kẹ́ ẹ béèrè béèrè tó bá ròyìn lójú tàbí àdúrà. pé ẹ bá ń gbàdúrà ẹ bá mi fẹ̀mí ṣọ́nà gbogbo ẹ̀ ní Ọlọ́run Má Sunkún Mọ́ yóò sì nu omijé wa nù. bákan náà ẹ má jà gbàgbé Má Sunkún Mọ́ Charity Foundation ẹ bá ti pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ó tún ṣàlàyé jù báyìí lọ jù báwa ṣe lè sọ pẹ̀lú account number wọn tẹ́yin náà lè fi dá sí ohun tó yẹ kẹ́ ẹ dá sí fún àwọn èèyàn. oṣù tá a wà yìí iná ẹ̀ láàkó jáde bí ọmọ tuntun. no oṣù tó ṣojú yìí náà bóṣù tó ń bọ̀. oṣù yìí máa pa oṣù ọjọ́ kejìlá máa bẹ̀rẹ̀. Torá àjọ̀dún ọdún kọkàndínláàdọ́ta 49 anniversary wọn náà òun náà ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀. ọjọ́ kẹfà oṣù kẹsàn-án nìyẹn ó wáyé tí a láǹfààní tí gbogbo èèyàn wà láti wá bá wọn yọ̀. ṣáájú ọjọ́ yìí ni a máa ṣe ìkójáde charity Má Sunkún Mọ́ Charity Foundation níbi tá a ti ń ṣe ìtọ́jú gbogbo ènìyàn opó aláìní bàbá àwọn aláìní gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ. ẹ̀yin náà tẹ́ ẹ ní lọ́wọ́ ẹran ẹni tí ò ní lọ́wọ́ Olúwa ó sì bùkún yín. ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe tẹ́ ń tẹ̀lé wa. ọ̀dà bàbá. ó jàre olóòtú. ní báyìí. mo fẹ́ bá ààrẹ sọ̀rọ̀. ààrẹ Tinubu. kó bá máa gbọ́ kó bá máa dọ́dọ̀ rẹ̀. àkókò gbọ́ kò gbọ́ báwo. ààrẹ ọ̀yà ẹ sọ̀rọ̀ sókè bàbá. olóòtú ṣé mo rí ààrẹ ọmọ Olódòdẹ. ọmọ Àbíbátù Mọ́gàjí. ègbé rẹ ní sọ̀rọ̀ Ọlọ́run kò rán. ọ̀dà. gbogbo ẹni bá ń jíṣẹ́ Ọlọ́run kò rán. ṣó máa ń jábọ́. bẹ́ẹ̀ni. mo ń wé àwọn èèyàn mẹ́ẹ̀ṣọ́lé májíìkì o. bẹ́ẹ̀ni. mẹ́ẹ̀ṣọ́lé pidánpidán o. èyí kí n bá ẹ̀pẹ́ Ọlọ́run lónìí kó dẹ̀ ti máa béèrè pé méjì yàrá mi lọ́la o. èwo lòun ti ń lòun ti ń pèsè bẹ́ẹ̀ lọ́dọ̀. yóò ti ń pèsè àmì sórí. ṣé kò ní sùúrù o. ṣóun nìkan lọ́lọ́run dá. Ọlọ́run bá ti sọ fún mi pé ogúnṣẹ́ rèé o. bẹ́ẹ̀ni. ṣòro ọ̀rọ̀ yìí rán mi sí ààrẹ wa ọ̀gágun wa. Bọ́lá Ahmed. Bọ́lá Ahmed ọmọ Tinubu. ọmọ Olódòdẹ. Bọ́lá ọmọ Olódòdẹ. wọn ló ṣe mo rí níwájú ẹ̀ ní rán mi iṣẹ́ o. ok. ṣé mo rí pé ó gba apẹ̀rẹ̀ ńlá dání. ó wá ń ṣá obì kiri sínú apẹ̀rẹ̀ yẹn. obì. àtàpẹ̀rẹ̀ mi Ọlọ́run mi kí apẹ̀rẹ̀ ike apẹ̀rẹ̀ ààrẹ wa ò gbọ́dọ̀ rí padà sẹ́yìn. bẹ́ẹ̀ni. ìgbà padà sẹ́yìn ò gbọ́dọ̀ rí bá Olúwa kí n wo orílẹ̀-èdè ra apẹ̀rẹ̀ yẹn. tọ́. mi ò bí yòó ń ṣàǹkọ́. àwọn ọmọ pẹ̀lẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Yorùbá ìfọ́nká ń ro ń ṣàkiri. kò pẹ́ náà ṣé mo rí pé atẹ́gùn ńlá kan dé ló bá ń fàgìyà ló ń fàrókò yá ṣùgbọ́n pé ó mí apẹ̀rẹ̀ yẹn báyìí omi ìwà àánú rẹ̀ kò dànù apẹ̀rẹ̀ ò dẹ̀ bàjẹ́ o. Olúwa ní kó lọ mú ṣe kó lọ kó gbogbo èèyàn jọ kó lọ kó gbogbo ọmọ Yorùbá jọ àtẹniwà ńlẹ̀ àtẹni tó wà lóko àtẹniwà lílùú àtẹniwà lójú omi. kó lọ kó wọn jọ. kó wọn jọ. kí ló fẹ́ kó wọn jọ fún. kó má mọ̀tá o. kó má wu ọ̀tá. bẹ́ẹ̀ni.
kí kókó má bàa jábọ́ látòrí igi o. orí fọ́ọ̀nù. Kó bá wọn sọ̀rọ̀ kó má sọ̀tá. Kádèrè pọ̀ wọ̀nkúwọ̀ kádèrè pọ̀ wọ̀nkúwọ̀. Kí gbogbo àjọmọ́ ilé kan náà. Ká má mọ Oǹdó, ká má mẹ̀gbá, ká má mẹni kúrú, ká má mẹni jù. Àmọ́ bàbá, àwọn kan ń sọ wípé irú àwọn Èkó nígbà míì wọ́n ní àwọn ìṣara wa. Àwọn Èkó á ní àwọn kì í ṣara wa. Ṣé lóòótọ́ ni? Òmíràn lẹ́sìn ní kíká ààrẹ kó wa pọ̀ yìí. Bàbá mi, olóòtú. Bàbá. Wọn Ọlọ́run sọ mi, mo ti wí nígbà kan. Pé. Olúwaéké kò bá pé òun kò ṣe Èkó. Mo ráṣọ ńlá kan ìbò tó ń kọ́ Èkó sí lára. Iṣẹ́ ò tóbi. Ṣùgbọ́n gbà yóò yá ṣé mo rí pé ọba kan dídé páwọn ṣèkó. Wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ àwọn yọ Ìjẹ̀bú kúrò. Wọ́n yọ Ẹ̀gbá kúrò. Ìlú ti dòfìfò, aṣọ ti ya tán. Wọ́n yọ Ìjẹ̀bú kúrò. Aṣọ ti ya tán. Láṣọ bá di palafo. Ó ti dà kísà. Yóò lúwa sọpọ̀ gelété o. Irú kélé ìkẹ́ ẹ mọ̀ bí ilé Ẹ̀gbádé náà. Èbúté mẹ́ta máa wà. Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀ bí ilé Ìjẹ̀bú dé. Báwọn yẹn bá bọ́ sẹ́gbà. Tí ẹ̀kẹ́ wọn ti pè Ìjẹ̀bú lọ. Àpapọ̀ lù ra bẹ́ẹ̀ líre Ìjẹ̀bú. Rere Èkó. Wọn lè sọ bá a. Bọ́lá Tinubu ò ní jẹ́ kí ẹlẹ́yàmẹ̀yà wà. Bẹ́ẹ̀ ni o. Mo fọlọ́run búra. Ṣé bá ọgbọ́n wà lórí rẹ̀ Ọlọ́run rẹ̀ ìgbà ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí mẹ́ra ṣìírí Ọlọ́run. Ṣé mo ń bínú kẹ̀? Bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ló ń bínú. Ṣùgbọ́n gbà Ọlọ́run fi hàn mí pé òun rẹ̀ ni náà. Lé síbi bàbá ìyá mi. Kí n máa ní ẹni Ọlọ́run yàn. Gbogbo yàn ríran pé kán má dìbò wọ́n rí ìran gidi náà rí. Ṣé wọ́n wá di ọjọ́ ọ̀la ni? Ọlọ́run lẹ́yìn pé kíní yìí máa ṣe lẹ́yìn tí ò bá ṣe ń kọ́. Ìwẹ̀rẹ́ ni tó gbéná wojú orò láì ṣàwo. Kò sí o. Ṣé Babangida tó gbéná wojú Fúlàní? Wọ́n bí ìyá ẹ̀. Àbí Buhari. Mẹ́rin la rẹ̀. Olódẹ̀dẹ̀ máa báṣẹ́ rẹ̀ lọ, iṣẹ́ rẹ̀ máa ń tẹ́wọ̀n lọ́rùn. Máa báṣẹ́ rẹ̀ lọ. Yóò bá ṣe rí ká bá tẹ̀ pa àgbà síyá lénìí. Ilé àárọ̀ kó yí tó kẹ́. Bẹ́ẹ̀ni. Ohun àwọn Fúlàní ń fẹ́ kó ṣẹlẹ̀. Òun rọmọ lórí òde ń bá wa kápá ẹ̀. Ẹmọdún yẹn ti ń fi màálù jẹ kó. Ọjọ́ pẹ́. Ṣọ́ọ̀kọ́ yẹn wúrà máa tún padà jèrè lórí ẹ̀. Láyé. Ṣùgbọ́n fúngbà díẹ̀ ni. Ẹ faradà olódòdẹ ọmọ olódòdẹ. Ká bá ní ká mú ká yọrú kúrò lọ́bẹ̀. Ká mú màgí ká yọ kúrò. Odò omi lásán lọ́bẹ̀ kù. Olóòtú ó sì ṣe é jẹ. Ká bá ní ká mú bàbá wọn kúrò iyọ̀. Ọ̀rọ̀ yíwọ́. Ayé ọ̀rọ̀ ti yíṣẹ́ o. Wọ́n máa somi wọ́n da gàrí sódi mímu. Pé dẹ̀ ní rọ́gbọ̀. Gbogbo èyí gbàdúrà kí Bọ́lá Tinubu kú ẹ̀jọ̀ Ọlọ́run ó dọ̀dọ̀ lọ́jọ́ Ọlọ́run yọ̀rọ̀ wọn dànù. Bẹ́ẹ̀ni, ó ń kọ tí ọgbọ́n yìí sí wọn. Ṣé ó kọ tí ọgbọ́n yìí sí wọn? Bẹ́ẹ̀ni, kò dáhùn lóhùn. Kó má jẹ́ pé àwọn èèyàn ń gbọ́ mú ń sọ. Wọ́n kú ń gbọ́. Yẹ̀ wò sáwọn nǹkan tí mo ti ń sọ. Àwọn àtúnṣe díẹ̀díẹ̀ ń wo àwọn tó ń tọ́ sàṣe. Ńgbà mo ń sọ̀rọ̀ bí ọdún mélòó sẹ́yìn. Lady K lè jẹ́rìí sọ̀rọ̀ mi. Ọmọ ìwà ní South Africa yẹn. Máyà kí lórúkọ ẹ̀? Àròlé. 1010 mẹ́tẹ̀ mọ nọ́mbà ọmọkùnrin náà mọ́. Mo dẹ̀ fẹ́ mọ nọ́mbà ẹ̀ ṣàánú mi o. Ẹni bá ní nọ́mbà Àròlé 1010 kó fún ọmọ dáadáa ni. Kò burú. Ṣé ń gbọ́rọ̀ mi? Mò ń gbádùn yín. Mi sọ̀gbọ́n ìyá máa dá mi Bọ́lá Tinubu ra rẹ̀. Mo ní ṣùgbọ́n bẹ̀rẹ̀ rẹ̀ máa le, àárín rẹ̀ máa le. Mo ní ṣùgbọ́n parí rẹ̀
ayọ̀ ni wọ́n padà já ọmọ sí. ayọ̀ rẹ̀ máa padà sí o ṣáńkọ́là lọ́wọ́ o ọ̀dà. kí ìlà ẹ̀yin ọmọ Yorùbá yìí lára ń kọ́ lọ́wọ́ o kí ìlà bá jiná ìjọ máa dára wá o ó máa dára wá o yẹ́n ìgbà kan mo sọ ẹ̀yin olóòtú ẹ ti gbàgbé ọ̀rọ̀ mi mi ò kúkú gbàgbé bàbá. ni mo sọ̀rọ̀ nípa Ọbásanjọ́ pé ó jó lọ́dún ó máa jó padà bẹ́ẹ̀ ni ó máa jó padà ó ti dọ̀ràn. tí Sunday Igboho máa ṣe padà nítorí àrẹ olóòtú bàbá. kí Sunday má bá wọn fèsì tó máa ń bú o báyé bú mi máa fi ṣàwàdà báyé bá bú mi máa fi ṣàwàdà ọba tí mo ní kò bá bú mi àwọn ọ̀lẹ ò bú Sunday Igboho má dá ajá ló ń gbó sọ fún ọmọ rẹ kan má dá ajá ló ń gbó lóhùn kan má dá wọn lóhùn. iṣẹ́ tún fún wọn ní ráǹkì kẹ àbí wọ́n ti ń pe kinní ẹ má dá wọn lọ ẹ fi wọn lẹ̀ ẹ fi wọn wèrè sílẹ̀ kí wọ́n wókò fún àká àpẹẹrẹ báyìí ojú ẹ̀kan máa gbó. Àyìnlá Ọmọwúrà rè sọ bá yẹ ẹ fa àwọn wèrè sílẹ̀ kí wọ́n kó fún káwà àpẹẹrẹ ìbáyìí ojú. bàbá ẹ ṣeun ẹ kú ohun ọmọ Yorùbá ọ̀rọ̀ lẹ ń gbọ́ látẹnu bàbá wa bàbá Aládùúrà Ìtàròǹbí tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Máṣọ̀kúnmọ́. ẹ dákun ẹ bá wa share program yìí ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gẹ́gẹ́ bí èmi ṣe ń sọ lórí ohunkóhun tó bá ròyìn lójú. bàbá nítorí ìjọba àsìkò arákùnrin kan ẹ sọ̀rọ̀ kan nígbà kan nípa àwọn òṣèré orí ìtàgé mo rò pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ti tó bí ọdún kan sẹ́yìn tẹ́ ẹ sì dárúkọ ọ̀gbẹ́ni tó ń pè ní Hasan Ògògó. ó gbàgbé wípé kí wọn. méjì ń bá a jà. ẹ sọ bẹ́ẹ̀. mò ń bá a jà jì kó lè mọ àwọn èèlè kú o lágbára Ọlọ́run o. àmín. ẹsẹ̀ ni máa wáyé kò ní padà o. bẹ́ẹ̀ni. ní àbádẹ́ máa padà nǹkan kan rẹ̀ máa mú dání o. bẹ́ẹ̀ni. ẹsẹ̀ ń lágbára lọ́jọ́ kú o. bẹ́ẹ̀ni. ẹni kò ní kú kò sẹ́ni tí. ẹsẹ̀ ni kò ní dágbére ayé tẹ́lẹ̀ sọ pé bàbá rẹ̀ kò ní dìgbòrò. ṣùgbọ́n èèṣe yòówá ìrònú àbá kú. ìṣòro yìí wá ti pọ̀ bí wọ́n ṣe sọ. kàn lọ wépo pupa. ọ̀yà. èpo èso gèrè èpo kẹtẹpẹ ebo èèṣe po dúdú o. epo pupa tó ki. kàn po òrì mọ́. olóòtú ẹ̀gbọ́n mi. mò ń gbádùn yín bàbá. kàn po òrì mọ́. ok. kàn rò kó pọ̀ kàn rò kó pọ̀. kó bá fẹ́ láwẹ̀ kó búyọ̀ sátẹ̀wọ́ ẹ̀. ok. kó pe iyọ̀ iyọ̀ líyọ̀ ọjọ́ orí rẹ̀. ok. iyọ̀ yọ mí kúrò ya àìsàn wà lára mi yọ kúrò. mo fọlọ́run ṣẹlẹ́rìí kó fẹ́ po ẹ̀ para kó bu nípò ẹ̀. kó tọ́nú iyọ̀ yẹn la kó bu inú iyọ̀ yẹn sínú omi kó wá wẹ ọṣẹ. ọ̀rí tinú á kú mọ́nú àyàmọ́gbẹ́ títa ájọ́ àgbẹ̀ dànù pẹ̀lú orúkọ Ọlọ́run. káwọn bá ń rí àwọn Yorùbá ẹ̀ bá ń fún ní nǹkan pé kó ṣe lè kó má yọ kúrò kó má filẹ̀ kó má ṣe o torí ẹbọ kéékèèké nígbà láìkúlà o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn àgbà. epo rẹ̀ ń dì kó má yọ o. bẹ́ẹ̀ ni ọ̀rí. ẹ ṣeun ẹ kú òun ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ látẹnu bàbá wa bàbá Aládùúrà Ìtàròǹbí tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Máṣọ̀kúnmọ́. ẹ má jà gbàgbé 49 annual anniversary wọn yóò wáyé ní ọjọ́ 6 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí. Máṣọ̀kúnmọ́ Charity Foundation yóò sì wáyé ní okùn bí ọjọ́ méjì sí ọjọ́ yẹn ní ọjọ́ kejìlá ọjọ́ kẹta máa bẹ̀rẹ̀ sí ní pín àwọn tí wọ́n á máa pín nǹkan fún àwọn ènìyàn. máa dẹ̀ fi bó ṣe ń lọ hàn yín. mòun lẹ ń gbọ́ lẹ́nu bàbá yìí. àkáǹtì ẹ máa fowó sí. àkáǹtì tẹ máa fowó sí ẹ rí lójú wòran èyí tí ò bá sì lè kọ níbí kó pe bàbá òun ò fi ránṣẹ́ sí yín débi pé ohunkóhun tẹ ẹ bá fi ránṣẹ́ wá ń bí já tẹ̀kasọ́ ò sí ń bẹ̀ á máa fi hàn yín gbogbo bó ṣe ń lọ ni bàbá ó rìkọ́ọ̀dù
tí ẹ̀yin tẹ́ ẹ bá ṣe àwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ Yorùbá láàánú tẹ́ ẹ rí kété kò sẹ́ni tọ́lọ́run fún tó fún Ọlọ́run tí Ọlọ́run kì í dá padà. Àwọn tí wọ́n ti fún Ọlọ́run bàbá Máṣùnkúnmọ́ wọn lè jẹ́rìí sí ọ̀rọ̀ yìí. Ẹ ṣé tẹ́ ń tẹ̀lé wa, ẹ máa bá wa share ètò, a sì wà lórí ètò fún ìwọ̀nba ìṣẹ́jú díẹ̀ sí. ṣé mo fẹ́ bẹ́ẹ̀kọ́ àkété sọ̀rọ̀. Ìyẹn Èkó tá a wà yìí náà. Èkó ya wa Èkó. Ọ̀yá ẹ sọ̀rọ̀ sókè bàbá. Èkó ya wa yìí. Àtẹ̀yìn onílẹ̀ lẹ́kọ̀ọ́ àtàwọn àlejò. Torí ilẹ̀ ya wa yìí, ilé Abẹ́òkúta rèébé mi wá yìí o. Ọ̀dà. Agége Ìfàkọ̀. Bàbájá kan lè rè kó wà pọ̀ mọ́ra wọn. Ń gbà wọn sì kó yín papọ̀ ṣe bó wo Agége Ìfàkọ̀ lẹ́ ń gbà. Ẹ̀bá Agége Ìfàkọ̀ ló ń kọ̀ǹtúrò yín nìsí. Agége Ìfàkọ̀ ọ̀tọ̀, Agége ọ̀tọ̀. Ọlọ́yin mú Ìfàkọ̀ kúrò lóko ẹrú, ó máa mú jù kúrò. Ọ̀dà. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí abẹ́ Èkó lẹ wà. Abẹ́ Èkó ra wa, wọ́n má jẹ́ ká kúrò níbẹ̀ o. Kí alákòóso Èkó wọ́n ti ń pè gómìnà Babájídé kó má fẹ́ ẹlẹ́yàmẹ̀yà sí o. Kò lè fi sí láàbò kó ṣọ́ra o, ìbò yìí ń bọ̀ yìí o. Kò dáwọ́ ìpanilẹ́kún dúró o. Kí ló dé? Kí ló ń ṣe? Kò dáwọ́ ilé wíwó dúró. Ilé tó bá gbanú gọ́tà. Kò jẹ́ kí ìbò kọjá o. Ọ̀dà ó ń gbọ́. Kó bá lè jẹ́ kí ìbò kọjá kó dáwọ́ rẹ̀ dúró náà. Kó bá dẹ̀ máa wọlé kó wà ọ̀nà kan. Kó lọ tọ ìlú kan tó súnmọ́ Èkó tuntun. Wọ́n lè pèlè Èkó Babátúndé. Bàbá mi mẹ́rin kiri o. Kí n kúrò l'Èkó, kí n padà sàbúlé wa ìlú wa l'Abẹ́òkúta rí mú ṣe o. Ṣùgbọ́n ṣe mo rí pé orúkọ ẹ̀ wà ní pápákọ̀ òfurufú. Mo rí pé èjì ńlá jà láàrin òru ṣán ká kúrò níbẹ̀. Ẹ̀yẹn pápá Múrítàlá. Wọ́n máa ká kúrò. Iye owó orí tán sán tí ó ti tán. Bàbá ìgbowó lọ́wọ́ wọn ti tán. Wọ́n ti lọ. Kí Bọ́lá kẹ́yìn Ọbásanjọ́ máa lọ ronú pìwàdà. Mo sọ lẹ́gbàá kan mo ní àsìkò títàn. ń ṣẹlẹ̀ s'Ọbásanjọ́ lẹ́sẹ̀yìn orí àwọn olígùnnù kò wà ìyàn á lọ́gùn oyéye ẹni apẹ́ká sí lórí ẹ̀ ìyẹn á lọ́gùn kó má bàa bá lẹ́bùrú ọjọ́ tí pé ọdún tí pé o bẹ́ẹ̀ni gbàgbọ́ máa dágbére rẹ̀ kó ṣùgbọ́n kó padà o gbogbo ibi tó ti tajà Yorùbá ó lọ san fún wọn pé owó wọn ti expire owó wọn ti tán ṣùgbọ́n ó dówó padà fólówó owó tẹ̀ ti tán ti ṣiṣẹ́ owó rán wọn ọ̀pá ó ti ṣiṣẹ́ owó rán wọn Olúwa ṣe sọ mí o Olúwa ṣe sọ mí kábíyèsí Olúwa kọ́kọ́ kìlọ̀ lẹ́kọ̀ọ́ kó mi má tẹ̀yìn wọ ìrùngbọ̀n ìgbín lẹ́rùn o. Omi má tẹ̀yìn wọ̀ mí lẹ́nu. Ẹni kí ààrẹ àná Ṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ kó ronúpìwàdà. Ó ronúpìwàdà o. Mẹ́sàn-án pé ó máa tó kú o torí mímọ̀ òun fi sí gbẹ́rẹ́ sórí o. Kò sẹ́ni tó máa sọ pé ó máa kú. Gbèsè ní ń wáyé kì í padà o. Kò sí àwáyé ikú kan Ó sí. palẹ̀ ilé rẹ̀ mọ̀rẹ̀mú ń sọ̀rọ̀ Olúwa ní kí n sọ òun o. Ó tún lè ṣe. Ó tún lè ṣe o. Gbogbo èyí tí bàjẹ́. Kó gbìyànjú àti. Kó gbìyànjú ó tún ṣe o. Dà kò sí wàhálà. Ó tún ṣe o. Dà. Kò jẹ́wọ́ ìlú ọmọ ìlú yòówù jẹ́ gbọ́nràn gandan. Kí gbogbo èèyàn mọ̀. Kí gbogbo èèyàn mọ̀ o torí lẹ́yìn ikú akàn ariwo máa ń sọ o. Tọ́ ọ̀parí. Lẹ́yìn ikú akàn ariwo máa ń sọ bàbá Ọbásanjọ́ Àrẹ̀mú. Kí wọ́n sọ̀rọ̀ sókè. Kò sọ̀rọ̀ sókè ọmọ Ìgbò òun jẹ́ bàbá òun wá fẹ́ kọ́ l'Abẹ́òkúta ìyá wọn fẹ́ kọ́ nílé ilẹ̀ Ìgbò. Kọjá mọ̀. Kó jẹ́ ọmọ gbèrègèdè o. Ọ̀dà. Torí lẹ́yìn ikú akàn kó bá fi pamọ́ pátápátá rẹ́rẹ́ máa rún o. Kò ní ṣe o.
kò ní ṣe o. tó gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ lẹ́nu bàbá wa bàbá Aládùúrà Ìtàròǹbí. mo ní kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá, kẹ́ ẹ máa bá bàbá sọ̀rọ̀, kẹ́ ẹ sì má gbàgbé Másunkúnmọ́ Charity Foundation. gbogbo ẹ̀ ni bàbá ó ṣàlàyé fún yín bẹ́ẹ̀ bá ti pè lórí ẹ̀rọ. níwọ̀n bá ìṣẹ́jú tó kù bàbá, àwọn èèyàn tún ń retí kí ni nǹkan tó kù fún àwọn èèyàn gẹ́gẹ́ bí ìkìlọ̀ àbí tá a fi máa fi léyìí ṣe lọ. ń kù yóò láǹ pé kí n sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ kò kàn pẹ́rẹ́ o. afẹ́fẹ́ ló ń gbé e lọ. afẹ́fẹ́ rẹ̀ máa gbé lọ. bẹ́ẹ̀ ni. bàbá mi. mo ń dáhùn. ẹ̀yin ọmọ Yorùbá ìjọba tún mo ṣe máa ń pariwo rẹ̀ o àbí kẹ́ bá gbàgbé ọ̀rọ̀ mi o ṣùgbọ́n ṣọlọ́run sọ mí gbọ̀nràngbọ̀n sọ̀gbọ́n yẹn máa dá sí ẹni méjì ẹnìkan nìdúró ní méjì méjì o. kò ṣeé ṣe. ìjọba tuntun kan máa dìde. bẹ́ẹ̀ni. ìyẹnubodè ayé. ìyẹnubodè ayé ò ní lè borí ẹ̀. ò ní lè borí ẹ̀. ìjọba yìí máa wá. congratulation àbí kan tí ń kíra yín. a máa kíra kú oríire kan. wọ́n sọ kan orúkọ ló máa wáyé o. kó sátidé. ṣáàrí gbogbo ọyìn ń pariwo ṣe kí wọ́n ti wé fèríà. nílẹ̀ Yorùbá àwọn onílẹ̀ bá mi sọ̀rọ̀ mo ráwọn kan yìí jáde láti inú ilẹ̀ ìwúre kún gbogbo orí wọn ẹni tó máa gbé àdàdá ní ẹni máa gbé oríṣiríṣi nǹkan ìfàyàn ní àwọn ìsìn jáde yẹn lọ́rin àwọn ìtẹ́lẹ̀ Yorùbá ló wà. iṣẹ́ mo rí wọn pé wọ́n dẹ̀ ń pa ogun ṣèríà ṣé wọ́n ń parẹ́ ṣé wọ́n dẹ̀ ń fẹsẹ̀ parẹ́. tí wọ́n ń pa ogun ṣẹ̀ríà. wọ́n ń pa ogun ṣẹ̀ríà ogun Síríà. tí wọ́n pè ní ṣẹ̀ríà. wọ́n pè ní ṣẹ̀ríà ogun Síríà wa wọ́n jà wọn ò lè borí ọmọ Ísírẹ́lì àwa ní ìran Ísírẹ́lì Áfíríkà. bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀sìn kó wà lẹ́rù rẹ̀ máa padà síbi tí wọ́n ti wá. ẹ̀kọ́ lẹ̀kọ́ rúbọ mi tì í bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun. tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu bàbá wa bàbá Aládùúrà bàbá Másunkúnmọ́ láti bí 30 ìṣẹ́jú tó ti ń lọ bí 40 ìṣẹ́jú báyìí. fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń béèrè àkáǹtì nọ́mbà fún Másunkúnmọ́ Charity Foundation Access Bank ni Access Bank á gbìyànjú àti gbé sí ojú ìwòran yín. òun ni nọ́mbà Access Bank ọ̀hún rèé 1972527744 1972527744 Access Bank ó máa gbé Másunkúnmọ́ Charity Foundation. mo ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí ń fi ránṣẹ́ bẹ́ẹ̀ bíbí lọ́wọ́ ẹ̀kú bá ṣètòrò fi ń bọ́jú o. bẹ́ẹ̀ ni. dúpẹ́ lọ́wọ́ yín o. ṣé àwọ̀ kò ìkàjú rẹ̀ o. ìgbà ṣùwàrà bàbá ní àwọn ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ń nawọ́ sí àwọn pétò ẹ má pò kéré. Yorùbá sì gbọ́ wọ́n ní àkàrà ò ṣeé ṣàlejò àwọn ni máa mú yàn wípé eléyìí ò kéré nínú kò sí ohun tó kéré nínú nǹkan tí èèyàn lè fún Ọlọ́run. fún di èyí wọ́n dúpẹ́ lọ́wọ́ yín dáadáa títí ìgbà míì tẹ́ láǹfààní àti máa bá bàbá pàdé lórí ìkànnì yìí. à ń sọ fún yín pé àlàáfíà Ọlọ́run kó pẹ̀lú gbogbo wa ó dàbọ̀.